الرحيم أمين الله ذو حسب ọba àkàkọ́ rárá ọlọ́run máa ń sẹ̀sán. wàlúwà abáwọn wà lónà ẹ̀sán ni ẹ̀sán ọlọ́run san fún yìí. àbọ̀lọ́ yẹ kábọ̀ bá pẹ́ àfáwà bàbá wa bẹ́ẹ̀ jù kọ́ ọ̀nà mọ́sí kìíní. هذا أجر المحسنين. ẹ̀yin ọmọ tí a ń ta bẹ́ẹ̀ táwọn afáwọ̀ ṣàdúrà fún lónìí. ẹ wo bẹ́ẹ̀ tí ń ké Kùránì tó sì dùn bí ìbá ṣe bọ́jọ́ ti lọ ẹ̀ ń ké àwa ń pé èfìmọ́lẹ̀ ẹ̀dẹ́ wo kéde àfáwọ̀ wa ń pé àwọn ọ̀fẹ́ dá yín dúró kálẹ̀ ìbá dá dúró bí èyí sàwa wàláhì tàláhì ọba lè pa aago mẹ́fà lẹ́ tó gbé máìkì níbi lọ́wọ́ bára yìí ní kánjú torí mọ̀ pé bí mo ti ṣe ríire mi ọ̀dọ̀ yín ni. tọ́ wá ń fi 1 million bẹ̀ wá wá sí mo ò fi 1 million bẹ̀ wá sí àgbáyé wá sí àbá nídìí yín kánú ńlọ náà nù mo lé mi kọ́. ẹ bá ti wọlé tó wọn wáyé náà àwa fẹ́ sí ìyàwó gbogbo àyàn sábà sọ pé àwọn bàbá wọn wà sí àgbáyé ká gbé wá wọn wà á dákẹ́ ọmọ lọ síwèé sáà níbi kankan níbi kankan tá à ń lọ sáà insha Allah ẹ máa retí wa ẹ máa lọ sáfíìsì mọ́tò pẹ̀lú owó wọn èmi ẹ̀yin fẹ́ ṣe ìyàwó káàkiri kémi ọmọ àbọ̀ wá ẹ wá mú 20 àbí kẹ́kẹ́ ẹ wá sọ ọ́nà àkòwé ẹ láti kẹ́ ẹ rí ire epo lẹ́yìn ẹ̀sìn ẹ̀ kébé 200,000 gan-an ó gbé tó gbé mi dé kánú báyìí pẹ̀lú owó epo. ọlọ́run gbogbo nǹkan ń wí àfi ń dúpẹ́ bá ọlọ́run mọ́sà tó bá wa dúpẹ́ fún wàṣẹ àgbáyé. هذا أجر المحسنين. ẹ̀yà wọ́n ṣàádà هذا أجر المحسنين. ẹ̀san àwọn tí máa ń ṣe dáadáa ni ẹ̀san lọ́lọ́run san bàbá wàṣẹ àgbáyé. ولا ينسى ولا ينسى لأن الله يجزي معلم الخير. ẹ̀yin tí a bá lórí ẹ má gbàgbé ọlọ́run a máa san ẹni tí ń bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ olùkọ́ dáadáa ọlọ́run a máa san wọ́n lẹ́sàn-án rí ààrẹ ilẹ̀ ń rí lọ́dún wá sí àgbáyé ọmọ bàbá wa tí wọ́n mú máìkì ní sí wọ́n fẹ́ lé 13 wọ́n yìí sí wíwí kúwì bí bàbá wọn yìí tí wíwí kúwì làwọn náà wíwí kúwì. wọ́n wá sí àgbáyé ebú yẹn gbogbo ọmọ tó lọ́wọ́ sì bò wọ́n ebú yẹn ara wọn lèmi ti kọ́ sùúrù. يجزي معلم الخير. àbá mi ti sọ fún mi kí wọ́n tó kú wọ́n ní gbogbo ẹni ọba bú ọ dákun mọ́ fèsì mọ́. nígbà wọn lọ tẹ́lẹ̀ ọ̀jẹ̀ mọ́ fèsì báwọn èèyàn mọ́ torí sí ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi ẹni ọ̀jẹ̀ mọ́ èmi ọmọ wọn bú yẹn o èébú tó ti di gbàǹjo nípẹ́ kó tó bú mi. ta ló kù tí wọn ò bú láyé nísìnyí bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ bí ìgbìní ṣe èébú lẹ́gbọ̀ọ́ àbá ń búra wọn. àtẹ̀pẹ̀ èpè gidi àwọn ìyá láyé èpè láàrin àwọn àfáà náà ni àmọ́ tẹ́ ẹ bá wu ọmọ kéwàlájí àgbà ẹ wù àti láàrin wọn. ẹ rírí bàbá ti sọ owó ẹ kalẹ̀ ọmọ ìyá ni ẹ máa ṣe. àwa àdàbí ìyá àwa là á pàdé ara wa pé olóbì mẹ́wọ̀n obìnrin yóò sì sọ yọ́ ni ọkàn rẹ̀ balẹ̀ pé ọmọ ìyá mi fún mi. bẹ́ẹ̀ yẹn bá jọ bí bẹ́ẹ̀ ń bọ̀ míì ó ní kí ni sáyì láyé. إلهنا ومشربنا عباية وقدوتنا ومرشدنا عباية مثال الخير أنت لنا عباية. ẹja máa rí àwọn kan tá a wá kí lónìí. على مسعاك يسلك يا باري. bàbá wa àáfàá wa àgbà أدام الله حياته. tí bàbá wọn níwà sí àgbáyé kó wa lé lọ́wọ́ bẹ́ẹ̀ dòkó báyìí. أدام الله حياته. òun ni bàbá wa Sheikh Hanbali Abbas ìmáàmù àgbà chief imam
fún gbogbo alápá àtàgbègbè ẹ̀. أدام الله حياته. Wọ́n bẹ́ ń jókòó lẹ̀. Àbá pọ̀ jù báyìí lọ kọ́dà irú wa yìí ìsàlẹ̀ là bá jókòó àwọn àfáwà ni ọba wà ní. كرمكم الله. Àmọ́ ìdíwọ́ tí ọ̀jẹ̀ wọn ráyè wá làwa náà fi jẹ́ mágàjí lérí òkè yá yìí báyìí. Wọ́n bá lọ wá tán ni àwa níyìn níbẹ̀ wọn là wà. Arúgbó lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. Bàbá wa ìmáàmù àgbà níbi wa lọ́pàá. Ọlọ́run ò ní kájú pa yín. آمين. Ọlá xidima yín lọ́dọ̀ bàbá wọn wà sí àgbáyé. آمين. Ọlá ọ̀tún òsì wájú ẹ̀yìn. Gbogbo ẹni tí ó bá sọ ń pa bàbá wọn níwà sí àgbáyé tí ó bá sọ nípa hayatu wọn bí ó bá ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Dr. Abdulrafiu Shitu, أدام الله حياته. Professor Gambus Ibrahim Ọláyíwọlá mi. أدام الله حياته. Yọ̀wá kan wà bá wa. Gbogbo ẹni tí ó bá kọ tírà láyé nípa wọn wà sí àgbáyé tí ó bá dákọ̀ àwọn mẹ́ta tírà yẹn ò pé بẹ́ẹ̀ni. ọ̀kọ tírà nípa wọn wà sí àgbáyé. Àwọn náà wọ́n bẹ̀ bẹ́ẹ̀ bá ti wá rí kan nínú wa tírà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. كرمكم الله. Bàbá wa Ọlọ́run ní jẹ́ ẹ̀rá rè. آمين. Ọlá alẹ́ ìyá kí wútẹ́ ṣerú sí. آمين. Ọlá wíwọ kíláàsì wa bá wa. Tẹ́ ń kọ́ kálukú wa ń jọ náà. Gbogbo ọmọ akéwò jẹ́ máa ń bá àfa rẹ̀ pamọ́ pé àwọn ọ̀kọ́ mi o, wọ́n ti ń lọ àwọn ọ̀kọ́ mi o. Àlùbáríkà rẹ̀ ọgbọ́n dànù. Kìí ṣe pé ẹ lọ ṣàlàyé ẹ̀ fún wọn, wọ́n kọ́ wa tààrà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ yín Ọlọ́run sì ṣe Ọlọ́run ìṣèkà àwọn ọmọ bàbá tí dókítà ti wà gbogbo ẹ ti wà. Àṣeyàn bẹ́ẹ̀ bá ṣe dáadáa yóò gbà dáadáa. Wọn Ọlọ́run ṣe fún yín. Lágbára Ọlọ́run apàdà sí bòde báyìí. آمين. Gbogbo ẹni tí ó bá fẹ́ nájà apàdà sí bòde kó ní ámì fàáfàá wa. آمين. A kì í púpọ̀. Àáfàá wa tó wá kọ́ gbogbo wa àtàwọn náà. كرمكم الله. Àáfàá wa tó kọ́ gbogbo wa àtàwọn náà. رضا الله دوما للرحيم أميننا. Màdínà wà sí àgbáyé náà lọ́wọ́ yìí. àgbáyé àgbáyé máa sàlámàtì rọ́ọ̀hìnmí. Ọ̀ sálámà sáfà mi nù. àgbáyé àgbáyé máa sàlámàtì rọ́ọ̀hìnmí. Owó tó ń gbà ní ọ ìyá ọlápò. لقد كفر الكلام ولمن حكومي هو النحرير أني واسي àgbáyé. Bẹ́ẹ̀ bá mọ oníwàásí àgbáyé tó bá dé yìí ó tún máa ní wọ́n máa èmi náà máa gbọ́ wọn ló ń wà sí àgbáyé. Níyìn náà. àgbáyé شيخنا فطنة تقيجا. Ọ̀nà wo lọ fẹ́ gbé kí wọ́n gbà tó ní bá wà sí àgbáyé mẹ́? هو الدرجام أني واسي àgbáyé. Ọ̀fẹ́ sọ pa àwọn àfáà bá ọba yọ ń wà sí àgbáyé lẹ̀ tó ọ̀fẹ́ gan kùn tó yọ ń wà sí àgbáyé lẹ̀ tó fi kéèta kùn tó yọ ń wà sí àgbáyé lẹ̀. Eré ìrè ọ̀dà àwọn èèyàn sọ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ sọ ọ̀ka àfáà pé. هو الدرجام أني واسي àgbáyé. Ìlú wo ló ti fẹ́ máa sọ̀rọ̀ àwọn àfáà? Ó sì rí aláìmọ̀kájọ́ tó mọ̀ pé dákọ̀ wáyé náà àwọn olúwa sí àgbáyé. Aláìmọ̀kan ni ó kọ̀wọ̀ tó lo kéwù òun náà wàá kọ pé kà wọ́n pé náà dákọ̀ olúwa sí àgbáyé náà. وكم أسلحة يا عبد الرحيم. Ó wà sí àgbáyé ti ju àfáà rẹ̀ fà á dépò pé èmi ò rí kéèyàn ó kúnlẹ̀ fún fóònù rí. Gbogbo ẹjọ́ bá rẹ̀ ni ó kúnlẹ̀ fún fóònù rí. Ó wà sí àgbáyé lórí. Wọ́n kúnlẹ̀ fún fóònù tí wọ́n èrè sí fún àwọn alájà àgbà kan ni. Wọ́n sì pe èmi lé wa wàdà lórí bẹ́ẹ̀dì mọ́ wa. Ó wà sí àgbáyé pè mí èyí sì bẹ̀ lórí bẹ́ẹ̀dì mo ní náà. Mo ti wà rẹ̀ mo fẹ́ máa bọ́ sójú ọ̀nà náà èmi náà ti ń bọ̀ wá. Mọ́ta káàkiri lórí bẹ́ẹ̀dì láyé mi.
àwa sì bẹ lọ́dọ̀ wọn pé gbogbo àtàfà rẹ̀ bá pè ní ààyè kọ́dà tí bá ń jẹun lọ́wọ́ ọwọ́ epo òun mo tún ní fọwọ́ òsì gé fóònù torí àwọn àlàyé àgbà ọwọ́ epo òun ọwọ́ àti àgbà yóò fi kí fóònù mọ́lẹ̀ bẹ̀rẹ̀ wọ́n wà kúnlẹ̀ ẹ wá lẹ́yìn wọn ẹ̀yìn wọn ò ní rí bí tí ń rí àfáà ọmọ ọdún ẹ̀yìn ṣe bẹ̀rẹ̀ ní mo sọ́njọ́ta kọ́ bẹ̀rẹ̀ mo lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kọ́dà ẹ̀ nídìí kẹ́ máa dààmú ọlọ́run wọlá wàhálà bàbá mi lórí gbogbo ọmọ ọlọ́mọ ó ti tó. Jazakallahu oníwàásí àgbáyé. Gbogbo ẹ̀yàn ọmọ wọ̀ nígbà tá a fẹ́ fún ní sàádà lónìí wọ́n sì jẹ́ ọ̀dà làákàyè rẹ̀ rú gbọ́ wa lọ́ọ̀ tán kí ní mọ́ rí tó ní wọ́n ní wọ́n fẹ́ bá àwọn sàádà mọ́ màá pè é sàádà tó lé lórí ibú ni. Jazakallahu oníwàásí àgbáyé. Wọ́n wá gé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wọn fẹ́ fún wọn sàádà ṣé sàádà kọ́ la fẹ́ fún wọn ni sàádà wọn bá wa náà eríire wọn fún wa gbọ́dọ̀ láfi dẹni ayé mọ̀ lónìí ẹ̀yin náà dẹni ayé mọ̀ sàádà yóò kí wọ́n fẹ́ fún yín sàádà ẹ̀kọ́ tán wọ́n wùlẹ̀ lọ́wọ́ tán náà mọ́ rí abẹ́ fún wọn sàádà àmọ́ sàádà làwọn fún yín lónìí. Barakallahu. Ẹ̀jọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ wí bẹ́ẹ̀. Barakallahu wa fina wa fikum barakallahu. Ẹ̀yin abiyamọ ẹ tuntun wí. Barakallahu. Àbúrò náà ẹlòmí ò ní rí wí. Àmọ́dé kàábà wa na fóònù sókè lẹ́gbẹ̀ẹ́ bí títà tí kì. Mọ̀ ń wó lòlò fẹ́ tájọ àjọ ńbo òbí wákàtí márùn-ún lọ bí alẹ́ wò alásàrì rẹ̀ tùkà. Barakallahu. Yóò ti rí nù. Barakallahu wa fina wa fikum barakallahu. Ẹ̀yin ọmọ oníwàlímà àáfàá wa àgbà wọ́n ní lérí àwọn ohun wà sí àgbáyé tí mo sìn táyé mi fi dá wọ́n ní kí n fi tọrọ fún yín. Ìjọ kan làwọn náà wí kí n mọ́ nígbà yìí o ẹnìkan mọ̀ pé bá ti rí inú ayé mi. Ẹ̀yin náà wá ń bọ̀ wá di bẹ́ẹ̀ ẹ̀ bọ̀ wá sọ̀tà pé àfa Buhari ìsọ̀njọ́ tà ń ṣe tá à ń gba sàádà wọ́n là á dẹ̀mí táyé ọmọ dúró dé nítorí náà lẹ́tọ̀ wá rántí. Barakallahu. Ẹni wí bẹ́ẹ̀. Barakallahu wa fina wa fikum barakallahu. Àfa wí nìyí pé ọlọ́wọ́ fún yín lálùbáríkà àlùbáríkà wà lára yín ló sì wà lára àwọn tá a wá jókòó tì yín náà. Àmín. Ẹni ọba máa tí wọ́n ń pè lálùbáríkà kó yẹ yín àkàn pẹ̀lú àmín. Wa fina wa fikum barakallahu. Ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀. Wa fina wa fikum barakallahu. Ọlọ́wọ́ wá jẹ́ kí bẹ̀rù Ọlọ́run kó dùn tẹ́ ẹ bá ké lọ́dọ̀ wa ní Ọlọ́run yóò jù lọ. Ìbẹ̀rù Ọlọ́run lọ́sàgbà ké wà lájẹ́ àgbà. Ìbẹ̀rù Ọlọ́run lọ́sàgbà ké wọ́n wá sí àgbáyé àáfàá mi. Ìbẹ̀rù Ọlọ́run ni èèyàn kú tán ọ̀dẹ̀ tó wá dàbí tanáwó ó wá sí àgbáyé lọ́lọ́run bù ó ti kú fa ó tún wá dàbí tanáwó bẹ́ẹ̀ dé yàyín wá sí ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn wá sí ẹ̀ bẹ́ẹ̀ mọ ọmọ iye ẹ̀ nígbà tí ń bẹ àwọn ọmọ kéwú ẹ̀ nìkan la mọ iye ẹ̀ àtàwọn tó dọ́lọ́ mọ̀. Abdulrahim Aminullah Dhu Hasabi. Àwa nìkan tó máa kéwú ẹ̀ ẹ bá rọ ọmọ mọ́tò mi lẹ́kọ̀ọ́ ọmọ kéwú wá sí àgbáyé ni ó ti gbọ́ wá sí àgbáyé débi pé ó sì ààyè òun náà yìí tó wá sí wá sí. Kọ̀ǹdọ́ wọ́n ní ẹni kí broda Gafari wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ díẹ̀ àwọn kéde kí wò la lọ́wọ́ ní ọmọ wá sí àgbáyé ni ọmọ wọn ó ní rárá bọ̀ mo láìkí wá sí wọn kásẹ̀tì wọn tí mo ní ó ní ìlè ká ó ní bẹ́ẹ̀ mo ti máa wá ń kọ ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú Yorùbá ó ní bóun ti dá sàlátì lẹ́nu tí ẹ bá ní tọ́ba tó ń wájú tí máa ń ké wá ọ̀gá kọ̀ǹdọ́ ní ké wọn kọ̀ǹdọ́ ní sẹ́ Marina tó banana. Abdulrahim Aminullah Dhu Hasabi.
ọba àkàkọ́ rárá ọlọ́run máa ń sẹ̀sán. والوا abáwọn ọba dùnú ẹ̀san ni ẹ̀san ọlọ́run sọ fún yìí. àbọ̀rọ̀ yẹ kábọ̀ bá pẹ́ àfáwọn bàbá wa bẹ́ẹ̀ jù ọ̀nà mọ́sí jìnnà. هذا أجر المحسنين. ẹ̀yin ọmọ tí a ń ta bẹ́ẹ̀ táwọn afáwọn ṣàdúrà fún lónìí. ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń ké Kùránì tó sì dùn bí ìbá ṣe fọ́jọ́ ti lọ ẹ̀ ń ké àwa ń pé èfìmọ́lẹ̀ èdè wo kékeré àfáwọn wa ń pé àwọn ọ̀fẹ́ dá yín dúró kálẹ̀ ìbá dá dúró bí èyí sàwa wàláhì tàláhì ọba lè pé aago mẹ́fà lẹ́ tó gbé máìkì níbi lọ́wọ́ báyìí ní kánjú tó ń mọ̀ pé bí mo ti ṣe ríire mi ọ̀dọ̀ yín ni tán wá ń fi 1 million bẹ̀ wá wá sí mo ò fi 1 million bẹ̀ wá sí àgbáyé wá sí àbá nídìí yín kánú ńlọ náà nù mo lé mi kọ́ ẹ bá ti wọlé tó wọn wáyé náírà mìíràn àwa fẹ́ sí ìyàwó gbogbo àyàn sáwọn sọ pé àwọn bàbá wọn wà sí àgbáyé ní ká gbé wá wọn wà dákẹ́ ọmọ lọ síwèé sáà níbi kankan níbi kankan tá à ń lọ sá insha Allah ẹ máa retí wa ẹ máa lọ sáfíìsì mọ́tò pẹ̀lú owó wọn èmi ẹ̀yin fẹ́ ṣe ìyàwó káàkiri kémi ọmọ àbọ̀ wa ẹ wá mú 20 àbí kẹ́nìkan ẹ wá sọ ọ́nà àkòwé ẹ láti kẹ́ ẹ rí rí ikú ní ẹ̀sìn ẹ̀ kí n fi 100,000 gan-an ó gbé tó gbé mi dé kánú báyìí pẹ̀lú owó ikú. ọlọ́run gbogbo ń tàn wí àfi ń dúpẹ́ bá ọlọ́run mọ́sà tó bá wa dúpẹ́ fún wàṣẹ àgbáyé. هذا أجر المحسنين. ẹ̀yà bó ṣàádà haza ajrul muhsinin ẹ̀san àwọn tí máa ń ṣe dáadáa ni ẹ̀san lọ́lọ́run san bàbá wà sí àgbáyé. ولا ينسى ولا ينسى لأن الله يجزي معلم الخير. ẹ̀yin tí a bá lórí ẹ má gbàgbé ọlọ́run a máa san ẹni tẹ́ ń bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ olùkọ́ dáadáa ọlọ́run a máa san wọ́n lẹ́sàn-án rí ààrẹ ilẹ̀ rí lọ́dún wà sí àgbáyé ọmọ bàbá wa tí wọ́n mú máìkì ní sí wọ́n fẹ́ lé 13 wọ́n yìí sí wíwí kúwì bí bàbá wọn yìí tí wíwí kúwì làwọn náà wíwí kúwì. ó ń wà sí àgbáyé ebú yan gbogbo ọmọ tó lọ́wọ́ sí gbogbo ebú yan ara wọn lèmi ti kọ́ sùúrù. يجزي معلم الخير. àbá mi ti sọ fún mi kí wọ́n tó kú wọ́n ní gbogbo ẹni ọba bú ọ dákun mọ́ fèsì mọ́. nígbà wọn lọ tẹ́lẹ̀ ọ̀jẹ̀ mọ́ fèsì báwọn èèyàn mọ́ torí sí ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi ẹni ọ̀jẹ̀ mọ́ èmi ọmọ wọn bú yẹn o èébú tó ti di gbàǹjo nípẹ́ kó tó bú mi. ta ló kù tí wọn ò bú láyé nísinsìnyí bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ bí kò ní sè èébú lẹ́gọ̀ọ́ àbá ń búra wọn. àtẹ̀pẹ́ èpè gidi àwọn ìyá láyé èpè láàrin àwọn àfáà náà ni àmọ́ tẹ́ ẹ bá wu ọmọ Kéwàlàjí àgbà ẹ wù àti láàrin wọn. ẹ rírí bàbá ti sọ owó ẹ kalẹ̀ ọmọ ìyá ni ẹ máa ṣe. àwa àdàbí ìyá àwa là á pàdé ara wa pé olóbì bẹ́ẹ̀ obìnrin yóò sì sọ yọ ni ọkàn rẹ balẹ̀ pé ọmọ ìyá mi fún mi. bẹ́ẹ̀ yẹn bá jọ bí bẹ́ẹ̀ ń bọ̀ mí. ó ní kí ni sáyì láyé. يجزي معلم الخير بكل حرف. àbáwọ̀ ọmọ dùnú oníwàásí àgbáyé àfáà mi ọlọ́run ń san àfáà yóò máa san wọ́n lẹ́sàn-án ẹ̀san tí yóò máa san wọ́n bikulli harfin pẹ̀lú gbogbo gbólóhùn kọ̀ọ̀kan táwọn ọmọ yìí ń bá ń pè. يخرج من فم تلاميذه. bí bá dé jáde lẹ́rí àwọn lẹ́nu àwọn ọmọ tó kọ́ ń kéwù ó pàṣẹ àgbáyé tí wọ́n ti sórí níwájú ọlọ́run náà. ẹ wá wo iye àwa tá à ń sọ̀rọ̀ láyé ẹ wo iye tí ń kọ̀yàn láyé nínú ọmọ kí wọ́n wà sí àgbáyé ọlọ́run wọn ni kọ́ máa ṣe fàájì wọn lọ ni wọ́n máa gbádùn èmi ọlọ́run lọ ni lópin ìgbà tó ọmọ bá ti ń kéwù báyìí àràfin kọ̀ọ̀kan ti ń jáde lẹ́nu orú gbogbo wa báyìí wọ́n sì kọmíṣàn rẹ̀ sì ń lọ pa owó sí àgbáyé ibi tó sùn sí. àbára sẹ́ńtọ́ yìí náà sórí rí báyìí. لأن من كان له علم وفصاحة. torí pé ẹni abábò ní mímọ́ wà fasọ́hà. tẹnu rẹ̀ tún wá mú bèrèbèrè ọ̀dà lápá yóò pè kí wọ́n inú ẹ̀yìn ó dùn
ọjọ́ bẹ́ẹ̀ tí náà bàbá tó ń jòkó yìí ẹ bá gbé máìkì fún ọgbọ́n ọmọ kéwú nìsín gbogbo yín ọ̀dà kẹ́lì àmọ́ wọn èèyàn jẹ́jẹ́ ni wọ́n èèyàn jẹ́jẹ́ àwọn làwọn náà wò tá a fi ṣe jẹ́ láti di èèyàn jẹ́jẹ́ apadà di èèyàn jẹ́jẹ́ nígbà táwọn gbogbo apadà di èèyàn jẹ́jẹ́. ó ní mímọ̀ ayé tó wá ń pe kéwúkéwú dùn lẹ́nu ẹ̀. kọ́ni tá a bá muallimu. ẹ lọ́ọ́ máa ẹ lọ́ọ́ dáàmà kọ́ni tá a bá muallimu. àáfàá rẹ̀ ti wàhálà púpọ̀. ó mọ̀ sí àgbáyé ó di àárọ̀ aago 5 àgbàbá aago 6 láti jẹ bàbá wa ni wọ́n dìbò. ó kéré nu oúnjẹ tó wọ̀ sí àgbáyé jẹ lóúnjẹ tó dá tí èsì ìdìbò wọn lájọ jẹ àti bàbá aláṣẹ ó kéré àti ní bá sálọ nínú ní ìfìdí bá wọn jẹun. ní wọ́n bá ń sìn jẹ wọ́n kọ́ mẹ́ran wọ́n bá mẹ́ran wọ́n pè ájúwèé mẹ́ran wọ́n làáfà yìí ọwọ́ rẹ̀ làáfà yìí èmi wọ́n bá yìí wọ̀ alájọ́ náà ẹran náà wọ́n ní mẹ́ran alájọ́ tún mẹ́ran mi wọ́n pè ájúwèé àní ọ mẹ́ran ìwọ ni Buhari wò kótó àwọn sì kàṣà ọmọ kí ojú ọmọ ni wọ́n àmọ́ mọ́ ìtàgé èyí retí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n yìí bọ́n wà sábà ẹ báyìí tó ní ájúwèé àní ọ mẹ́ran ìwọ làbí èmi kí ẹran tèmi nì wọ́n bẹ̀rù àfáà wa yìí pẹ̀lú ọ̀wọ̀ àmọ́ tí ọ̀já wọ̀ bẹ̀rù púpọ̀ nígbà wọ́n ti sàwádọ́ mọ́ kò síbi àfáà mi lọ tó yọ mí lẹ̀ bàbá kúrò ẹ̀yà parójú àwọn tí ń jáde níbo ló ń wà sí àgbáyé lọ tọ́wọ́ ayọ̀ Buhari Musa lẹ̀ àyè iwájú sí ìlàyè mi bẹ́ẹ̀ yẹn jòkó ń bẹ̀ wọ́n lè èmi nìkan sì ni mo jòkó kì í ṣe pé ńgbà náà ẹ fún pọ̀ èmi nìkan wọn là yẹ iwájú ọlọ́wọ́n bá ń kí àfáà mi. àmín fa awwalul ilmi murru. ẹni ọba tá a máa kó jáde lónìí fa awwalul ilmi murru àkọ́kọ́ mímọ̀ láyé ó korò ó ju wọn lọ wọn nà ọ́ wọn bu ọ wọ́n ṣe gọ̀ báyìí ṣé bá ti pé fún ọ lónìí wọ́n lè gbé ọyá fa aṣọ rẹ ó fọ́n blára ìkorò ni. ayé ìmọ̀ àwọnù mọ̀lọ́ mẹ́sà tọ́tù. ìbẹ̀rẹ̀ kéwù ní títọ́wò ilé ni yóò sì korò yọ máa bẹ̀rẹ̀ wọ́n ti ná mọ́ gbogbo fúrọ́ rẹ̀ lọ́dọ̀ jẹ yìí fúrọ́ tiwa náà dára jẹ náà ká ń gbádùn ayé nísìnyí. لكن آخره أحلى من العسل. ẹ̀yin àdàbí ìyá ìsìn dájọ́. لكن آخره أحلى من العسل. لكن آخره أحلى من العسل. àmọ́ bẹ́ẹ̀ yìí kéwú bẹ́ẹ̀ bá mọ̀ tán ẹ̀rí láti ná irú rẹ̀ tó ní ẹ̀rí inú ìyá ń dùn inú bàbá sì ń dùn àmọ́ bí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n nà yín bí wọ́n gbà ní kò gbé bẹ́ẹ̀ bá ti pè fọ́ọ̀nù àmọ́ bàtẹ́ ìké o ti ṣe gẹ́gẹ́ bí ìpínlẹ̀ arúgbáwá la gbé wá láti káyọ̀ kọ́ wá kébù lánú bẹ̀rẹ̀ ẹni pé kálukú ń wò yìí kálukú wá lò kọ́dà ló lè bẹnu ẹ̀ ní èyí kó ló gbé ọlọmọsàsọmọ mi rasaki náà báyìí ọlọmọsàsọmọ mi lukú náà báyìí ẹni bẹ̀tẹ́ lómi ẹ̀yin ni wọ́n ń wò tí wọ́n fi ń tọrọ àdúrà ni ẹni fi jọjá sí pé bàbá tó bímọ ọmọ sẹ́rí ilé tọmọ rẹ̀ mọ̀ wọlé kéwù ọmọ sẹ́rí ilé gan o tún wá fẹ́ lọ ilé kéwù ọwá lọ ilé kéwù tó ti gbé ẹ̀kọ́ lójú ìmọ̀ tiwọn tí wọ́n máa ń ní lọ ọ̀dọ̀ àwọn àdàbí yànnà. ففي العلم شهادة والسعادة. nínú mímà tí wọ́n fi dá gbogbo èèyàn mọ̀ lónìí ní màlúbáríkà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. الشهادة àgbà certificate. والسعادة. a sì ṣe rírì. وأما القرآن. àmọ́ kùránù tẹ wá ké tá a ké fún yín lónìí ni. أتهزأ بالقرآن. àbá ni mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó ń bẹ́yìn lónìí èyí ṣe tó ń fi kùránù ṣe ẹ̀yẹ ọlọ́lọ́mọ yẹn ní kùránù tí ọmọ ké mọ́ ẹ dáràn wájú ọlọ́jọ́ kìámà ẹ kẹran al-Qur'anu hujjatun laka aw alayka al-Qur'ani níwájú ọlọ́jọ́ kìámà hujjatun laka ẹnu kọ́ jẹ́ kọ́ ráwìjáre yìí lórí ẹ̀ aw kọ́ wọn ó sì ráwìjáre yìí lórí rẹ̀ ikọ́ kémi àmọ́ kọ̀ rántí mọ́ tiẹ̀ bá ọ lónìí o sì ké njọ́ náà owó láwà níka bí èèkàn sí gbogbo wa dá tẹ̀lé ọ. òun ló lè gbé òun ló lè gbé òhe òun ló lè gbé. àgbẹ̀wò ló lè gbé àwọn ìyá wọ̀nyí àwọn amásá máa borí kan òfin kí n rí
ní òde nílò. Àlọ́ òun ló lè gbé òun ló lè gbé Òun ló lè gbé. ìtọ́sà abidí dáwà ga ni ọwọ́ àṣẹ nubí gbà wọ́n káwọn aláìlájọ́ ọlọ́run sọ nílò ọlọ́run sọ nílò. Ọlọ́run ló lè gbé òun ló lè gbé Òun ló lè gbé. láàárín ìbọ̀lẹ̀. Òun ló lè gbé. Òun náà lọ́wájú alábàdì sáwọ́ níwàlẹ̀ àrùn. Òun ló lè gbé. Pẹ̀lú tẹ́ ké Kùránì kan tẹ́ ẹ̀ máa ké mọ́. Tá a sì jẹ màálù jọ́nà tẹ́ ẹ jẹ́ àjẹ màálù jífà. Gbogbo yín kẹran wájú ọlọ́run ẹ̀wù tá a lẹ́nu bá wọ̀ sányán ni àbẹ́tù ni ẹ fi hàn wájú ọjà mọ̀. Ata'azahu bil Qur'ani. Ṣé máa fi Kùránù ṣe èyẹ ni? Huwa akhiru kutubi samawiyya. Bọ̀ tó sọ̀kalẹ̀ láti sánmà àmọ́ Kùránì lọ kàn yìí. Wal mu'jizatu nazzalat ala Muhammadin. Òun sì lárí ṣe máa tó sọ̀kalẹ̀ wá bá ní Muhammad. Wa huwa yadullu ala sidqi. Kùránù ní ń tọ́ka sí pé bẹ́ẹ̀ ni òdodo ni ìmí ọlọ́run mọ́ ọ̀rọ̀ nǹkan mi ń sẹ̀. Fa fil Qur'ani shifa'un. Ẹ̀yọ́ máa wá ó ń ṣe àdá lónìí inú Al-Qur'ani shifa'un. Akramakallah. Shifa'un ẹ̀rí ìsìnkú Wa fi dawahum. ìkan bá ń sẹ́yìn wá ní ẹgbẹ́ lọ́dọ̀ mọ́mù wọ́n sì gbé àbújẹ rẹ̀ sórí abdulhakuna ìdáhùwà nǹkan tí ń ṣe ó sì lọ́ọ̀lẹ̀ oògùn bẹ́ẹ̀. Wa fi quwwatun. Agbára bẹ́ẹ̀ lọ́rùn Kùránì yàtọ̀ ságbára èyí tẹ́yìn wá káàkiri tẹ́ lọ ẹran lọ́rùn tẹ́ lọ rí kíní kan mọ́lẹ̀ tẹ́ fọ̀ bẹ́ẹ̀ gbóná dúmọ̀ tó kó jágbàjàgbà wọn yẹn rárá agbára bẹ́ẹ̀ lọ́rùn Kùránì bọ́ bá ti ké Kùránì tọ́ mọ́ tó ṣe ń tẹ̀lé ó sì lágbára. Wa fi kullu dhi fannin. Gbogbo ojúpọ̀nà mímọ̀ ní bẹ́ẹ̀ lọ́rùn Kùránì òun ni ya tíra. Huwa nurul absari. Kùránì yìí òun ni rí náà táàrí rí náà òun ni mọ́lẹ̀ tá a máa fi rí náà. Wala tariqa ila Allahi siwahu. Ọlọ́run ká tó lè gbà níwájú Ọlọ́run tó o bá ti ní Kùránì tó o gba Kùránì gbọ́ ó lè rí wájú Ọlọ́run dé. Wala shay'un anfa'u lil qalbi. Ọ̀wá sí nǹkan kan tó lè jẹ́ àǹfààní fún ọkàn wa. Min qira'atil Qur'ani. Tó ju ká máa ké Al-Kùránì lọ. Ẹ̀yin ọmọ ọdọọwọ́ yín ẹ máa ké dáadáa kẹ́ ẹ máa tìláwà. Kọ́dà ká máa tìláwà Kùránì ọ̀dà púpọ̀ ju kọ̀ọ̀kan máa dùn ún lásán lọ. Máa tìláwà rẹ̀ ewé mẹ́ta ló lè ké baba sálámà ṣùgbọ́n ní ké tó fọwọ́ dá pàdé ọba tó ní lásìbọ̀ ọ̀la tó sì tó ké tó pàdé tó fọwọ́ dá máa ké bẹ́ẹ̀ ẹlòmíì bàbá ní ó kà lámúnásíra nísìnyí. Àwọn ìyá wọn tó jòkó ìpè ní ọ̀sẹ̀ nígbà wọn lọ mọ́kà wọn lálàyà ẹ máa sin náà dáadáa oníbẹ̀ ni àwọn olè máa lọ àṣàlát àwọn olè máa lọ àṣàlát mo ní à kò tiẹ̀ ti páàsì wọn ní sẹ́yìn sin náà dáadáa torí mọ́kà rẹ bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ ni a lè má lọ sí àṣàlát àwọn èèyàn tí ń wò gbé léyìí ẹ̀kẹ́ kúlẹ̀ ayọ̀ ọlọ́gá fi hùnà ká gbọ́ ó kéré gbọ́ ó ní bismillahir rahmanir rahim kọ̀ọ̀mọ́ kéèsì ṣe báyìí bismillahir rahmanir rahim kí lẹ́dí kékeré náà bàbá tí ń sèta fún ìwòlé ẹ̀gbọ́n tí ń wuli amúnikẹ́ kí máa lọ kéèkà mí ni ọkùnrin yá yọ̀ ní káfíìn náà bismillahir rahmanir rahim qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum laqad ja'akum wọ́n fẹ́ mọ̀ gan ntọ́jà tí òjò orí mọ́kàlá. Qur'anun majid. Ọ̀nà àṣàlátù ìyá rẹ̀ kú òsì léwẹ̀ ọba lọ pé yàn wá lóko ná ní ilé kẹrìnlá lọ́hùn wọ́n wá gbogbo ìyá rẹ̀ ó rí pọ̀ lásàlátù lọ. Ọ̀nà àṣàlátù ìyá rẹ̀ wá kú òòlè kọ́ ká etí bùbá kó oró sọ hán pé ẹ bá ń pe ìyá kínní káà mẹ́ta ó fún mi wọ́n fẹ́ wẹ̀ ìyá mi àmọ̀ pé èkú pé kan rẹ̀ sínú báàlù ọ̀wẹ́ á lọ pé ìyá kan wá láti ilé kẹrìndínlọ́gbọ̀n lọ́hùn àṣírí tí ń bẹ lára ìyá rẹ̀ àgbàtórì. Àṣírí tí ń bẹ lára ìyá rẹ̀ àgbàtórì ẹnu tí wọ́n ò sì bò ó dé lẹ́tọ́ ọwọ́ ẹ̀ tán mo rí adó àti léèrè
ọmọ sí ọlọ́mọ ti pa wa ná ọbẹ̀rẹ̀ ló yóò fásitì ìyá rẹ̀ ọlọ́mọ ti pa wa ni àṣebáwo èèyàn ti rí ni mo rí nǹkan lónìí alájà kìíní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n kú ibẹ̀ ṣe kanímọ̀ mo fẹ́ sọ fún wọn náà ni àṣọ ní tòbó lábíyá ó tó báyìí àṣírí ìyá rẹ̀ ni wọ́n tù ó sì ń la sàlátù ọmọdé wákà lọ wákà ni ní olùsì kò béèrè gbogbo kí lèèyàn rí ààwẹ̀ tó o jẹ nísìnyí ọlọ́run ló mọ iye tó o jẹ ọlọ́run ò sì mú ọ bá a bá ti da pákó dé ọtán báyìí tiẹ̀ bá ọ tá a da pákó dé ọtán bí tẹ́ wọ́n rù ọ̀rọ̀ ni wọ́n sì sìn ọ́ wájú ilé ọkọ ẹni tiẹ̀ bá ọ bá a bá ti pọ̀ ìdà tán oyè ààwẹ̀ tó o jẹ ǹjẹ́ ọ̀sán orin ẹ̀rín wọn náà nù sàárè nígbà tí owó ìyá bá bà ọ́ táwọn ọmọ rẹ̀ ò lè gbọ́pọ̀ ń pa wọn ọkọ rẹ̀ ò lè gbọ́pọ̀ ń pè é ẹbí rẹ̀ kò lè gbọ́pọ̀ ń pè é àwọn alẹ́gbẹ̀ẹ́ ni gbogbo ẹni tẹ́ jẹ́ àwẹ̀ tẹ́ ẹ̀sán òmìnira tó bàtà yìí ó tún dí láwọn gbèsè tó ọjẹ́ gbèsè àwẹ̀ fá títí àwẹ̀ rẹ̀ sì tún wá gbèsè sì tún wá lọ bí oṣù bíi mẹ́jọ ọ̀wá san ọwọ́ àdìjọ́ yìí àwọn ọlọ́ọ̀kọ́ kìíní wọ̀ kó stóòlù sí bí wèrè àbá yára máa fi ṣe ọdún yìí wọ́n máa gbà tá a bá dé yìí ọ́ di sàárè ló ti jà ọlọ́run ní ìbùn yín bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ̀ ń ṣe menstruation irun tẹ̀ ẹ̀ bá kí gbogbo yín a máa bùn yín láwẹ̀ ẹ jẹ wá bí wọ́ sí ìyà ọlọ́run ó diwájú ọlọ́run kẹ́lẹ́ mi ò tó dá nǹkan mọ̀ ṣẹ́rí ọjọ́ ẹ̀rí mo ṣe wá sí ẹ̀ fún ìyàwó mi ni wàláyé tàbíláyé símọ́bìláyé òun náà mọ́ndé ní alámísì òun ò lè fi ilé ma wá ní wá ramadana ìtọ́lọ̀mbá ní òdílẹ̀ à ń parí náwọ́ mú fún mọ́ndé wúlẹ̀ kọ́kọ́ sàáwẹ̀ tó jẹ ha sàárè ojú wa ò tó bó ti gbóná tó ìdí sìn ọmọ adámọ̀ ń gbẹnú ẹ̀ lọ gbá mẹ́rù ayé tiwa náà ń gbẹ́lẹ̀ ọwọ́ lọ àsàlátù kò béèrè bó wọ́n ti wẹ̀ kú báwọn àfọwọ́bá kọ ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ bí wọ́n náà mísànà ẹ̀rábà ẹ̀wò ojoojúmọ́ là ń kọ ẹ̀yìn wákà yìí ẹ kọ́ wa bó wọ́n ti wẹ̀ kú ẹ forí lẹ̀ lónìí orí ní láìláìlà kọ́lé fáwọn láìláìlà fáwọn láìláìlà lọ mọ́kà láìláìlà mọ́kà kọ́ lọ ìtẹ́ abúlé ọ̀sàlùwàdá olòsì yóò tó wá sí ẹsẹ̀ ẹwà lájà lázàrádù ẹsẹ̀ òsì lọ́tọ̀ ẹsẹ̀ ọkọ̀ mẹ́sẹ̀ òsì ọkọ̀ sí wọ́n á padà yà àlájọ pé ọlọ́run jẹ́ àwọn ti ẹ̀gbàgbé mi kọ́ gbàgbé ìtumọ̀ ọmọ tí ó sẹ̀rọ̀ ẹwà yà lázàrádù. ọ̀kùnrin máa dìde ẹ̀yìn yà àmàlù màrúdúdà tó láti gbẹ̀lẹ̀. ọkọ̀ bò wọ́n ti ṣe ní bọ́ọ̀ bá ti kọ́ gbogbo lédè èyí tó ń ṣe ọlọ́run ládàá padà fún ọ.